kalẹ̀ sáyé akọ́rẹ́dé Mr. Yédùn àgbá ìjọpọ̀ ṣe ìwádìí èyí tó pè ní ẹ̀wá wo ló gbédè. Wáwo TV àrà Olódùmarè. Ìgbéayé Aláàfin Adéyẹmí apá kẹrin. Lámídì Ọláìwọlá gẹ́gẹ́ bá a ṣe sọ ní apá kẹta ó ti dèrò Èkó èrò Èkó nìkan kọ́ ó ti dọmọ Èkó tààrà nítorí pé Aláàfin Adéníran Adéyẹmí fẹ́ dáadáa fún ọmọ rẹ̀ yìí tó fẹ́ ohun gbogbo tó lè mú ipò aṣáájú rọrùn fún lọ́jọ́ iwájú nítorí ẹ̀ ni kì í ṣe fẹ́ kí Lámídì Ọláìwọlá dúró ti òun lọ́yọ̀ọ́ nígbà tí kò tíì di ọba tàbí nígbà tó dórípò tó di Aláàfin ìlú Ọ̀yọ́. Aláàfin Adéníran fẹ́ràn ọmọ rẹ̀ ohun gbogbo tó sì lè ṣe tí yóò fi dára fún un ló máa ń ṣe kìí ṣe pé ó dédé ní kó tètè máa lọ sí Èkó nígbà tó dé láti ọ̀dọ̀ Aláké Adémọ́lá láti Òṣogbo Òròkì. Àwọn ohun tí Lámídì bẹ̀rẹ̀ sí ṣe nílé kó tó tún gbégbá ẹ̀ padà ló jẹ́ kí bàbá rẹ̀ tètè wá ibi tí yóò tún gbà lọ fún un. Ọba Adéyẹmí mọ̀ pé tí Lámídì bá gbilẹ̀ nínú àwọn tó ń ṣe yìí tàbí tó bá dàgbà sí díẹ̀ yóò ṣòro kí ẹnikẹ́ni tó lè yí lórí padà kúrò nídìí àwọn ìwà bẹ́ẹ̀ yóò sì di nǹkan míì sígboro Ọ̀yọ́ ni. Apá kò sì ní lè ká ìrókò rẹ̀ mọ́ yóò ti wá di igi burúkú tí fojoojúmọ́ gbẹbọ lọ́wọ́ ẹni. Àwọn nǹkan méjì kan wà tí Lámídì Àtàndá ń ṣe tí kò dùn mọ́ bàbá rẹ̀ àbí tó jẹ́ nǹkan tìjú fún ọmọ ọba. Lámídì ń lùlù kiri ìlú ó sì ń jó bẹ́ẹ̀ ló tún fẹ́ di onímàjíìkì ìyẹn òpìdán sáàrin ìgboro Ọ̀yọ́. Ọmọ ọba wo ló ń lu dùndún àti ṣẹ̀kẹ̀rẹ̀ kiri tí yóò sì máa jó tàdíreke fáwọn èèyàn wòran? Ọmọ ọba wo ní í ṣe òpìdán? Àfi ti Lámídì Ọláìwọlá yìí làwọn ará Ọ̀yọ́ rírí o. Bẹ́ẹ̀ ni bí eré ni Ọláìwọlá bẹ̀rẹ̀ kì í ṣe ohun tí ẹnikẹ́ni rò pé yóò di nǹkan ńlá rárá nínú ilé wọn. Nígbà tó jẹ́ ọmọ ọba ni wọ́n níbẹ̀ àwọn onírárà, àwọn alátìró, àwọn onílù àtàwọn aláṣà àbáláyé oríṣiríṣi kì í yé wá sílé ọ̀hún tí wọn yóò sì máa dá bàbá rẹ̀ àti àwọn ọmọ ọba tó bá kù lára yá. Ohun tí kò sẹ́ni tó fura sí ni pé bí wọ́n ti ń wá ṣe kinní yìí bẹ́ẹ̀ ni Lámídì ń ká gbogbo rẹ̀ ságbárí. Kò sì tí ì ju ọmọ ọdún 4 sí 5 lọ tó ti ń kí oríkì bàbá rẹ̀ dáadáa tí gbogbo wọn yóò sì máa dunnú pé báwo ni ọmọ kékeré yìí ti ṣe mọ oríkì ilé wọn tó bẹ́ẹ̀. Nígbà tí Lámídì yóò fi di ọmọ ọdún 6 òun náà ti dá ẹgbẹ́ olórin àti oníṣẹ̀kẹ̀rẹ̀ tiẹ̀ sílẹ̀ ó sì ní onílù tó ń lùlù fún pẹ̀lú nítorí pé ó ti mọ oríkì bàbá rẹ̀ àti ti bàbá bàbá rẹ̀. Oríkì tó kù ládùúgbò kò ṣòro fún un láti mọ tí wọ́n bá sì ti pè é. Kò sí ilé tí wọ́n dárúkọ tí Láìwọlá ò ní mọ oríkì wọn bẹ̀ tí yóò sì kí wọ́n tí wọ́n ó jó tí àwọn ará ilé náà yóò sì ná ọ̀níní gẹ́gẹ́ bí owó tó kéré jù nígbà ní fún un. Eré tí Lámídì ń ṣe nígbà náà ni wọ́n ń pè ní adádẹ. Kò sì pẹ́ tí àwọn èèyàn fi mọ̀ eré náà tí wọ́n ń pe òun fúnra rẹ̀ ní Lámídì aládádẹ. Gbogbo ọdún tó bá ti dé ló ń gbẹ́lù síta tí yóò sì kó àwọn òṣèré rẹ̀ tí wọn yóò máa jó káàkiri. Àgàgà bó bá jẹ́ lásìkò ọdún àwọn mùsùlùmí bó sì jẹ́ ọdún àwọn ẹlẹ́sìn kìrìtẹ́nì náà ni. Ohun tó kan Lámídì àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ni kí wọ́n lùlù kí wọ́n sì jó káàkiri. Kínní náà ti kọ́kọ́ ń dùn mọ́ bàbá rẹ̀ nínú ṣùgbọ́n nígbà tí ariwo orúkọ Lámídì ń gbilẹ̀ bí oníjó àti olóríkì tí ọ̀rọ̀ náà sì fẹ́ẹ̀ di pé ọmọọba ń ṣagbe káàkiri bàbá rẹ̀ kò fẹ́ kó dúró nílùú ọ̀hún mọ́
níbí yìí ló ti bẹ̀rẹ̀ sí jù lọ káàkiri ohun tó sì kọ́kọ́ sọ ọ́ di èrò ilé kéwú nílùú Ìṣẹ́yìn gan-an nù. ohun tí èèyàn bá ti mọ̀ kì í tètè kúrò lára ẹni nítorí nígbà tí Lámídì dé Ìṣẹ́yìn náà gbogbo orin kéwú wọn ló há sórí. nígbà tó sì tún padà dọ́yọ̀ọ́ níṣe ni kinní náà tún gbilẹ̀ sí i bí wọ́n ti ń lé nídìí ẹ̀ ló ń sá padà kò sì ṣeé tì mọ́lé. ohun kan náà tó yá jù náà ni láti fi sọ̀kò sí ìlú mìíràn. ohun tó sọ ọ́ di ẹni tí ń gbé ọ̀dọ̀ olórí ilé ẹ̀kọ́ St. Andrew rèé ìyẹn ọ̀gbẹ́ni Ọlátórégún tó sì wà níbẹ̀ títí kó tó tún dèrò Abẹ́òkúta nítorí bàbá rẹ̀ ń wábi tí yóò wà tí ọkàn òun yóò ti balẹ̀ tí kò sì ní sí ààyè rẹ̀ tí wọn yóò sì kọ́ ọ lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ọmọọba. bóyá ìbá tilẹ̀ gbàgbé ijó àti ìlú yìí tí kò bá sí ohun tó ṣẹlẹ̀ sí Aláké. ọ̀rọ̀ tó lé Aláké Abẹ́òkúta kúrò nílùú rẹ̀ ló sọ ọ́ di èrò ìlú Òṣogbo nígbà tó tún ti Òṣogbo yìí dé gẹ́gẹ́ bá a ti ṣe sọ ní apá kẹta. kò fi àkókò ṣòfò rárá nígbà tí bàbá rẹ̀ ti ní òun kò fẹ́ kó gbé ọ̀dọ̀ òun kíá ló ti tún kọ́ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ jọ nígbà tó sì jẹ́ pé ọjọ́ ti wà lórí rẹ̀ lásìkò yìí èrè wọn túbọ̀ gbilẹ̀ sí i ó sì ní èrò lẹ́yìn ju ti àtijọ́ lọ. ìjó pàápàá rọ Lámídì Ọláìwọlá lọ́rùn débi pé tí wọ́n bá ti dé gbangba tí eré bá wọra oníkálukú yóò dojú ìlú kọ́ yóò sì máa ré ìlú náà lóríṣiríṣi. kò sì sí bó ti rélù yìí tí Lámídì Ọláìwọlá kò ní fi ẹsẹ̀ pàdé rẹ̀ tí gbogbo èrò rán yóò sì máa pàtẹ́wọ́ àti ariwo gèè fún ọmọ Aláàfin. nídìí èyí gbogbo ẹni tí ìjọba ọba Lámídì kò bá yé nípa bó ṣe jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń rí pẹ̀lú ijó láàfin rẹ̀ nígbà tó di ọba tán kì í ṣe nígbà tó dọba ló bẹ̀rẹ̀ yìí láti kékeré ni. nígbà tí Lámídì padà dé láti Òṣogbo yìí tí kò sì fẹ́ẹ̀ níṣẹ́ méjì jújó lọ ẹ̀gbọ́n rẹ̀ tó ń gbé ọ̀dọ̀ rẹ̀ kò fara mọ́ síbẹ̀ ó ń wá iṣẹ́ tí òun yóò tètè gbélé lọ́wọ́ tí yóò máa ṣe. àsìkò ọlùdé ọlọ́jọ́ gbọrọ ló padà dé ilé ẹ̀kọ́ kò tètè bẹ̀rẹ̀ nítorí bẹ́ẹ̀ ààyè gba Lámídì àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ gbáà. ohun tó tilẹ̀ wá jẹ́ kí wọ́n ṣètò bó ṣe kúrò nílùú Ọ̀yọ́ kíákíá ní iṣẹ́ tuntun tó tún rí lójijì. iṣẹ́ náà iṣẹ́ ìtìjú gbà ní fún ọmọọba gẹ́gẹ́ bíi pé Lámídì Ọláìwọlá ó ti sọra rẹ̀ di pìdánpìdán tí yóò máa lo àlùpàídà fi jí àwọn èèyàn ní nǹkan kó tàbí fi tan àwọn èèyàn jẹ. ọ̀rọ̀ náà ya àwọn tí wọ́n bí lẹ́nu púpọ̀. ṣebí òpìdán kan ló wá sí ìlú Ọ̀yọ́ lásìkò tí Lámídì Ọláìwọlá ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú Òṣogbo. ó wá síbẹ̀ láti pidán gbowó ń tiẹ̀ ní ṣe léyìí kì í ṣe titun bí àwọn pidánpidán báyìí tàbí àwọn alárìnjó ti máa ń lọ láti ìlú kan dé ìlú míì rèé. wọn yóò sì dúró níbi tí wọ́n bá dé fún bí ọjọ́ mélòó kan kí wọ́n tún tó tẹ̀síwájú máa bá eré àníyàn wọn lọ sí ìlú mìíràn. pidánpidán yìí ó wá sí ìlú Ọ̀yọ́ nígbà tó sì dé láti mú iṣẹ́ rẹ̀ dùn kí èrò sì lè máa wọ́tọ̀ ó nílò onílù àti àwọn tí wọ́n bá mọ eré ìbílẹ̀ ṣe tí wọ́n bá pèrò wá kóhun tó bẹ̀rẹ̀ dán. ohun tó gbé òun àti Lámídì pàdé ara wọn ò jù báyìí lọ nígbà tí wọ́n sì pàdé ara wọn gẹ́gẹ́ bí oníjó tó pàdé onílù lójijì ní àwọn Lámídì ní bá a pèrò wá nígbà tí àwọn èrò bá sì pépìtìmù tán lòun bẹ̀rẹ̀ idán ọwọ́ rẹ̀ fẹ́rẹ̀ òwúrọ̀. ohun tí Lámídì ṣe fún pidánpidán yìí dùn mọ́ tó sì wò pé àfikún òun náà ṣẹ̀san fọmọdékùnrin yìí ẹ̀san tí ò sì ní gbàgbé láì ló fẹ́ kó jẹ. bẹ́ẹ̀ ló ṣe pé láàrin ọjọ́ 2 sí 3 ọkùnrin yìí kọ́ Láìwọlá ní bá a ti pidán. Lámídì tó sì jẹ́ pé gbogbo ohun tó bá wọ orí rẹ̀ kò tún jáde mọ́ kò pẹ́ rárá tó fi mọ kinní náà bí ọ̀gá tó kọ́ ọ níṣẹ́ gan-an ni Lámídì Láìwọlá bá ti kékeré di òpìdán ọ̀sán gangan tí yóò sì máa pa idán náà bíi pé wọ́n bí i mọ́ ni. àwọn olórin rẹ̀ náà ló ń lò bí ọmọ ṣẹ́ tí yóò sì lo àlùpàídà pé tí òun bá fún wọn ní owó dọ́là àgbà náà
pé kí wọ́n mú un lọ sí ọjà láti ra nǹkan wá. Nígbà tí wọn yóò bá padà dé, dọ́là náà yóò ti wà ní àpò rẹ̀ padà. Nígbà míì yóò ní òun lè sọ omi di ọtí fún wọn. Yóò kúkú ṣe bẹ́ẹ̀. Ọgbọ́n idán ló ń lò. Àlùpàídà burúkú ti ń jẹ bí idán ni. Ṣùgbọ́n ó ní òun kò ní fìdí kinní náà hàn wọ́n. Lódodo kò fìdí hàn ẹnìkankan nínú àwọn ọmọọṣẹ́ rẹ̀. Òkìkí irú nǹkan bẹ́ẹ̀ kì í pẹ́ kan kí á ní ọ̀rọ̀ náà ti tàn kiri ìlú Ọ̀yọ́ àti agbègbè rẹ̀ pé Lámìdí kékeré ti ń pidán o. Àwọn èèyàn sì fẹ́ máa wòran rẹ̀ bíi onídán. Ẹ̀gbọ́n rẹ̀ àti bàbá rẹ̀ sì mọ̀ pé ohun tí kò dáa gbáà lèyí. Torí bẹ́ẹ̀ lọ́jọ́ kan ẹ̀gbọ́n rẹ̀ ìyẹn Àrẹ̀mọ Adébáyọ̀ Adéyẹmí fẹ́ mọ bó ti mọ kinní ọ̀hún tó. Bóyá àwọn èèyàn tilẹ̀ ń parọ́ mọ́ ni tàbí lóòótọ́ ló mọ idán yìí tó sì jẹ lọ́wọ́. Ló bá dán Lámìdí kékeré wò. Ó ní òun yóò fi aago ọwọ́ òun pamọ́ síbì kan nínú yàrá òun. Bí òun bá padà wá kó mú aago náà fóun. Ní ẹ̀gbọ́n rẹ̀ yìí bá wọlé lọ. Ó sì bọ́ aago ọwọ́ rẹ̀ sílẹ̀. Ló bá padà jáde. Ló bá sọ fún Láìwọlá pé òun ti bọ́ aago òun sílẹ̀ o. Kó pidán owó ẹ̀ kó fi mú aago náà wá fún òun níbi tí òun wà yìí. Lámìdí ní kó má làágùn jìnnà pé aago náà ti wà lọ́wọ́ òun. Lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì yọ aago náà jáde lápò. Ẹ̀gbọ́n rẹ̀ sáré wọlé kò rí aago náà níbi tó fi sí. Bí aago ṣe dé ọwọ́ Lámìdí wá jẹ́ kìkìdá ìyàlẹ́nu gbáà fún ẹ̀gbọ́n rẹ̀ Àrẹ̀mọ. Lẹ̀gbọ́n rẹ̀ ń ṣe. Òun ló sì sáré lọ sọ fún bàbá wọn láàfin pé ọ̀rọ̀ Lámìdí ti kúrò níbi tí àwọn sọ sí o. Ó ti kúrò ní Kèrémí. Bí àwọn kò bá tètè mú kúrò lọ́yọ̀ọ́ bí àwọn tí ń rò tẹ́lẹ̀ yóò di ẹni tí apá kò ní ká. Àlùpàídà tó mọ̀ gbóná débi pé tó bá fẹ́ máa fi jalè wẹ́rẹ́ báyìí ni kò sì ní fún ní wàhálà kankan láti di ògbólógbò olè. Bó tilẹ̀ jẹ́ pé kò tí ì mọ irú nǹkan bẹ́ẹ̀ ṣe ṣùgbọ́n ó ti mọ idán yìí jù. Ohun tí wọ́n sì gbọ́dọ̀ ṣe ni kí wọ́n tètè mú jáde lọ́yọ̀ọ́. Àárín àwọn tó ń gbé yìí kò ní jẹ́ kí apá ó ká tó bá dàgbà sí. Àsìkò tí wọ́n ń ronú ọ̀rọ̀ yìí tí wọ́n ń gbé sọ́tún gbé sósì tí wọ́n ń jù ú sókè síhìn sọ́hún tí ohun tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ kò mọ irú ète tí wọ́n ń palẹ̀ òun lórí làwọn ẹgbẹ́ ọmọ Oòduà tá a wí nínú apá kẹta ni wọ́n wá ṣe ìpàdé lọ́yọ̀ọ́ tí Adéníran Adéyẹmí sì bá ọlọ́lá Kòfórọlá Àbáyọ̀mí tó bá sọ̀rọ̀ pé kí ó mọ bó mú ọmọ náà lọ sí Èkó kó tọ́ bí ọmọ tirẹ̀ gan. Èyí gan ló sì sọ Lámìdí Ọláìwọlá Àtàndá ọmọ Adéníran Adéyẹmí ọmọ alówólódù bí ìyèrè di èrò Èkó. Ìlú Èkó yàtọ̀ púpọ̀ sí gbogbo ibi tí Lámìdí Ọláìwọlá ti gbé tẹ́lẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí òun náà sì wọ ìlú náà ló ti rí pé èèyàn kan kò lè fi kú wí orun. Àwọn ohun tí òun bá pàdé lẹ́sẹ̀kẹsẹ̀ tí òun dé yìí yàtọ̀ sí àwọn ohun tí òun ń rí tẹ́lẹ̀ ní gbogbo ìrìn àjò òun. Èkó tóbi ó làjú. Àwọn òyìnbó tí wọ́n wà níbẹ̀ pọ̀ púpọ̀ ju ti ibi yòówù tó ti dé lọ. Àwọn ibi tí wọ́n ń gbé pàápàá kì í ṣe àdúgbò ará oko. Àdúgbò tí ọ̀làjú ti gbilẹ̀ sí nígbà náà ni. Bí àárín àwọn òyìnbó làwọn pàápàá wà. Ohun gbogbo tí wọ́n sì ń ṣe ló bá ayé ọ̀làjú ìgbàanì mu. Ohun tó sì fa eléyìí náà kò ju pé ọlọ́lá Kòfó Àbáyọ̀mí tí Lámìdí ń lọ gbé ọ̀dọ̀ rẹ̀ yìí ọ̀kan nínú àwọn àgbàlagbà ọ̀làjú àti àwọn alágbára orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà ni. Kẹ́fí Ọbalẹ́ndé ní àdúgbò tí bàbá náà ń gbé ṣùgbọ́n níbi tó ní ilé ìwòsàn rẹ̀ sí tó jẹ́ ọ́fíìsì rẹ̀ ní Tinubu níbi tó dàbí ojúde Èkó nígbà ni. Tinubu ló dàbí ojú ọjà àwọn ọ̀mọ̀wé ayé. Àwọn òyìnbó àti àwọn alágbára ilẹ̀ yìí lásìkò tí Lámìdí Ọláìwọlá dé Èkó yìí
níbẹ̀ ni ìkórìtà ohun gbogbo ẹnikẹ́ni tó bá ń lọ sí Èkó tí kò dé Tinubu tọ̀hún kò tí ì rebì kan. Ìta Tinubu lójú ọ̀gbagadè níbi tí ayé pè sí fún àwọn ará Ìgbàanì. Níbí yìí ni ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀bù wà, ilé ìtajà ńláńlá tó jẹ́ ti àwọn òyìnbó nìkan àti àwọn iléeṣẹ́ ńlá tó jẹ́ ti àwọn òyìnbó àti àwọn ọmọ Nàìjíríà. Bí èèyàn bá ti wà ní Tinubu yìí nígbà náà kò sí ìyàtọ̀ púpọ̀ pẹ̀lú ẹni tó wà nílùú ọba. Ojú tó rókun ti rí alagbalúgbó omi, èyí tó tọ̀sàdé ti rí láǹgbàsá odò. Ẹni tó bá wà ní agbègbè yìí lásìkò náà bí ẹni tó wà lọ́dọ̀ àwọn aláwọ̀ funfun ni, yàtọ̀ díẹ̀ ló wà níbẹ̀. Níbí ni Lámídì ti bẹ̀rẹ̀ ayé tuntun, ayé tó yàtọ̀ sí tìlú Ọ̀yọ́, Ìṣẹ́yìn, Abẹ́òkúta àbí Òṣogbo pàápàá. Ohun tí kò fún Àbáyọ̀mí fẹ́ fún ó yàtọ̀ sí ohun tí ó ń rí. Bàbá náà kò sì fi àkókò ṣòfò láti bẹ̀rẹ̀ sí fi ẹsẹ̀ rẹ̀ lé ibi tó fẹ́. Kíá ló ti mú wọ ilé ẹ̀kọ́ Boys Model School ní Ọ̀bálẹ̀ndé níbi tó ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ lákọ̀tún. Ọ̀kan nínú àwọn ilé ẹ̀kọ́ tó dára jùlọ lágbègbè náà lásìkò yìí rèé. Ilé ẹ̀kọ́ àwọn ọkùnrin nìkan ni, ẹ̀kọ́ akọrin ni wọ́n sì ń kọ́ níbẹ̀. Ọkùnrin kan tí wọ́n ń pè ní Domingo ló dá a sílẹ̀. Ọkùnrin náà ló sì bí akọrin ayé ìgbà náà tí wọ́n ń pè ní Àbáyọ̀mí Domingo, tóun náà jẹ́ gbajúmọ̀ nígbàanì nítorí ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wọn ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Boys Model School gbajúmọ̀ débi pé àwọn ọmọ ọlọ́lá nìkan ló pọ̀ níbẹ̀. Ọ̀wọ̀ àti àpọ́nlé sì wà lára ọmọ tó bá lọ sí ilé ẹ̀kọ́ náà nítorí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọn yóò ti máa fi ojú ọmọ alágbára àti ojú ọmọ ọlọ́lá wò ó níbi tí ilé ẹ̀kọ́ náà gbajúmọ̀ dé. Nígbà tí Lámídì Ọláìwọlá ka ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ débì kan kò fún Àbáyọ̀mí mú kúrò níbẹ̀, ó mú wá sí ilé ẹ̀kọ́ míì ní Tinubu. Ìdí pàtàkì fún èyí ni pé ní gbogbo àsìkò yìí Lámídì kì í ṣe ọmọdé mọ́, ó ti dàgbà nítorí ó ti fi ọ̀pọ̀lọpọ̀ àkókò rìn káàkiri. Bó ti ń lọ tó ń bọ̀ yìí ó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ìwé níbi yòówù tó bá dé sí ni. Àìdúró síbì kan rẹ̀ yìí kò sì jẹ́ kí ẹ̀kọ́ rẹ̀ bá tàwọn ẹlẹgbẹ́ rẹ̀ mu. Ohun tí kò fún Àbáyọ̀mí wá fẹ́ fún Lámídì ni pé bó ti ń kàwé yìí kó máa wá kọ́ṣẹ́kùn, kó fojú sí iṣẹ́ tóun ń ṣe, kó lè ti kékeré nífẹ̀ẹ́ sí iṣẹ́ dókítà òyìnbó, kí wọ́n sì fi ẹsẹ̀ rẹ̀ lé ọ̀nà dáadáa nípa rẹ̀. Nígbà tó jẹ́ Tinubu ni ilé ìwòsàn kò fún Àbáyọ̀mí wà, tó jẹ́ níbẹ̀ ló ti ń ṣiṣẹ́ rẹ̀, tí ìṣòro sì wà fún Lámídì láti máa ti Ọ̀bálẹ̀ndé wá sí Tinubu lójoojúmọ́. Ni wọ́n ṣe pààrọ̀ lé ẹ̀kọ́ ẹ̀ pé kó kúkú máa wá kàwé ní Tinubu. Bẹ́ẹ̀ ló di ọmọ ilé ẹ̀kọ́ Tinubu Methodist School. Ní Tinubu yìí ó rọrùn fún Lámídì láti máa wá bá bàbá tó ń gbé ọ̀dọ̀ rẹ̀ náà ṣiṣẹ́. Kí wọ́n tó wọ ilé ẹ̀kọ́ nígbà náà òun yóò ti dé ọ́fíìsì, yóò bá wọn ṣiṣẹ́ díẹ̀, tí wọ́n bá sì ti parí tán nílé ẹ̀kọ́ ibẹ̀ náà ló ń bọ̀, yóò sì ṣiṣẹ́ níbẹ̀ títí tí wọn yóò fi lọ sílé. Nídìí èyí kò pẹ́ rárá tí Ọláìwọlá fi mọ gbogbo àwọn irinṣẹ́ tí wọ́n ń lò fún iṣẹ́ apòògùn àti èyí tí wọ́n ń lò fún àyẹ̀wò àti irinṣẹ́ tí wọ́n ń lò fún ìtọ́jú, débi pé ó ti mọ àwọn oògùn kọ̀ọ̀kan tí bàbá náà máa ń lò lẹ́nu iṣẹ́ rẹ̀. Nígbàkúùgbà tí bàbá yìí bá fẹ́ lo ọ̀kankan nínú àwọn ohun èlò yìí, Lámídì Ọláìwọlá ni yóò ké sí, òun náà ni yóò sa gbogbo rẹ̀ jọ fún un. Eléyìí mú òun àti bàbá náà sún mára débi pé wọn yóò jọ wà títí tí bàbá náà yóò fi dìde lọ sùn ni. Wọn yóò sì tún jọ bẹ̀rẹ̀ iṣẹ́ làárọ̀ ọjọ́ kejì ni, nítorí pé ṣọ́ọ̀ṣì ìjọ elétò ìyẹn Methodist ni bàbá yìí ń lọ. Kíá ni Lámídì náà di ọmọ ìjọ Methodist. Wọn yóò jọ lọ sí ìsìn òwúrọ̀ ni, wọn yóò jọ lọ sí ìsìn alẹ́ lọ́jọ́ tí ìyẹn náà bá wà ní. Paríparí rẹ̀ ní ti ẹ̀kọ́ Bíbélì tí wọ́n fi ń kọ́ ọmọ náà. Òun náà sì ti di ọ̀kan nínú àwọn tí wọ́n ń kàwé ka Bíbélì ní ṣọ́ọ̀ṣì. Ṣàṣà ni ẹsẹ̀ Bíbélì tí wọ́n yóò pè lórí tí Lámídì kò mọ̀ nígbà náà. Àyípadà tuntun gbáà ni eléyìí fún ọmọ tó ti ń jó dùndún àti ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́yọ̀ọ́
fún ọmọ tó ti lọ sílé ìkẹ́wọ́ tẹ́lẹ̀, fún ọmọ tó sì ti fìgbà kan jẹ́ pidánpidán àdúgbò. Lóòótọ́ oore ni ọlọ́lá kò fún Àbáyọ̀mí ṣe fún Lámídì Ọláìwọlá, ṣùgbọ́n ìwúlò ọmọ náà fún un ti wá pọ̀ débi pé ó ka kinní náà sí ìrànlọ́wọ́ ńlá fún òun gan alára. Ọmọ náà ni yóò ṣí ọ́fíìsì tí yóò tò gbogbo ètò kalẹ̀, náà ni yóò sì fún ní àlàyé lórí ohun gbogbo tó bá ti ń lọ níbi iṣẹ́ ọ̀hún. Kẹ̀rẹ̀ ó sọ ara rẹ̀ di kòríkòsùn fún bàbá yìí, wọ́n sì jọ ń ṣe ohun gbogbo bíi ẹgbẹ́ kan náà. Báyìí ni ọ̀rọ̀ rí títí Lámídì Láìwọlá fi parí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ ní 1954 nígbà tó wà ní ọmọ ọdún 16. Nítorí pé ó mọ̀wé ó sì ti dàgbà, kò jókòó sílé ọjọ́ kan lẹ́yìn tó parí ẹ̀kọ́ yìí, lẹ́sẹ̀kẹsẹ̀ náà ló ti wọ ilé ẹ̀kọ́ girama. Òun ló bá di ọmọ ilé ẹ̀kọ́ gíga lẹ́kọ̀ọ́ ń bẹ. Bí èèyàn sì pè Lámídì Láìwọlá ní ojúlówó ọmọ Èkó lásìkò yìí, tọ̀hún kò sọ̀rọ̀ sọ rárá, nítorí níbí yìí ni Lámídì Ọláìwọlá Àtàndá yóò ti lo odidi ọdún 5 tààrà lójú kan náà láti ìgbà tí wọ́n ti bí i láì kúrò lọ sí ibòmíràn. Nítòótọ́ ọmọ Èkó tààrà ni Lámídì Ọláìwọlá Àtàndá Adéyẹmí kẹta ṣe. Ìpàdé wa ó mà tún dinú apá 5 Ìgbéayé Aláàfin Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta. Wá wo TV, àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán.